bẹ́ẹ̀ ni nítorí pé wọ́n fẹ́ gba ilẹ̀ wa lọ́jọ́ ń sọ pé àwọn gbọ́dọ̀ jẹ́ ọmọ ọ̀yá nínú ẹ̀sìn, kò sí ohun tó ń jẹ́ bẹ́ẹ̀ kò sí torí tó jẹ́ ọba bẹ́ẹ̀ adániwáyé ó tóbi ju kó ba sínú ẹ̀sìn kan lọ, ó bẹ́ẹ̀ ni tóbi ju kó gọ sínú ẹ̀sìn kan lọ. Òun ló ní ìbú, òun ló ní òòró, òun ló ní dídá ayé, òun ló ní wíwọ̀ oòrùn, òun ló ní bẹ́ẹ̀ ni iwájú, òun ló ní ẹ̀yìn, òun la dániwáyé, òun la léni kúrò nínú ayé bẹ́ẹ̀ tí ò ni dẹ̀ sẹ́ni tó lè bí. Òun ló ń bẹ bẹ́ẹ̀ ni nílùú Japan, ló ń bẹ nílùú India, òun ló ń bẹ nílùú China, òun ló ń bẹ ní Afghanistan, òun ló ń bẹ Morocco, òun ló ń bẹ ní gbogbo ayé. bẹ́ẹ̀ Ṣùgbọ́n ni ó dá àwa èèyàn sáyé pé ó yẹ fagbára wọn ra yín. bẹ́ẹ̀ ni Supremacy, gbogbo ayé ló máa ń jà fún ìjọ̀gá, ìjólórí. Ẹ jọ̀ọ́ bẹ́ẹ̀ ni ẹ̀yin ìran Yorùbá, ẹ má wàá jẹ́ kí wọ́n fi ẹ̀sìn kán fi kó wa sínú ìdè ayérayé, kán fi pa ìran àti iṣẹ́ àwọn irúnmọlẹ̀, ìran àti iṣẹ́ àwọn ẹni àkọ́tẹ̀, ẹni àkọ́dá wa, aláṣekù wa tí Olódùmarè dẹ̀ dá wa sínú ìran yẹn tá a béèrè. Ẹ má jẹ́ kán wá fi ẹ̀sìn pa ìran iṣẹ́ wọn rẹ́, ẹ má jẹ́ kán wá fi ẹ̀sìn pa ìran wa run. We are big enough, we are a bigger ethnicity group. A ju nǹkan tó a máa pè ní tribe lọ, torí a tóbi, a kẹ̀ǹkẹ̀, a gan kàǹkà nínú ayé tí bẹ́ẹ̀ ni tí tí scientifically tó prove ẹ̀, tí wọ́n prove ẹ̀ pé a ti ń bẹ nínú ayé gẹ́gẹ́ bí ìran more than 10,000 years. Wọ́n rí Jésù agbárí ní ìlú Oǹdó ń bẹ̀ yẹn, wọ́n dẹ̀ test ẹ̀, wọ́n dẹ̀ náà ti ń gbé lórí ilẹ̀ yẹn more than 10,000 years. So Jésù ńgbà tá Kristi Ádámọ̀ ń ṣe tiẹ̀ ní ọ̀nà apá nọ́ọ̀tì lọ́hùn, àwọn ìran míì náà ń ṣe tiwọn, àwọn Ọ̀rànfẹ̀, gbogbo àwọn Bàtá Àṣà, gbogbo àwọn Lọ́fin, wọ́n ń dá bí ẹdun, wọ́n ń rọ̀ bí òwe lọ́dọ̀ tiwọn. ó ga o Wọ́n ń dá bí ẹdun, wọ́n ń rọ̀ bí òwe lọ́dọ̀ tiwọn. Ọba tó dáyé, ìṣẹ̀mí tó dá nígbà nì, ìṣẹ̀mí náà ló ń padà wọnú ayé nísìn. Hmm. Ẹ má wàá fi, ẹ wo gbogbo àwa ènìyàn, ìrújú làwa tọ́lọ́run fi dààmú ẹ̀yin ọlọ́gbọ́n. Ṣùgbọ́n tẹ́ ẹ bá gbọ́ tiwa, tẹ́ ẹ pè wá lọ́mọdé, ẹ rí i pé ìran Yorùbá ò ní parun. Ẹ jẹ́ Hmm. kí Yorùbá ó dìde kó di orílẹ̀-èdè. Hmm. Ilẹ̀ Yorùbá gangan ni Canaan tó wà nú àgbáyé. bẹ́ẹ̀ ni Ibẹ̀ òun ni magic land. Kò sí natural disaster kankan nínú ilẹ̀ láíláí Yorùbá. Kò gbóná jù, kò tutù jù, bẹ́ẹ̀ ni kò móoru jù. bẹ́ẹ̀ ni Bẹ́ẹ̀ bá bomi ata ṣanwọ́, tẹ́ ẹ bá ṣanwọ́ ata sínú omi, tẹ́ ẹ bá dà á sórí ilẹ̀ á sì máa wù. bẹ́ẹ̀ ni Kílẹ̀ tún fẹ́ gan-an kélédùà, ká dáni wáyé, kọ́ba tó ní ìpín, tó yàn pín, tó ń ṣèpín. Òun ni Kílẹ̀ wọ́n fẹ́ ní kó tó ṣe fẹ́ gbà fún gangan. wa báyìí. Tẹ́ ẹ tún fi wá ń wá ẹ̀sìn kan, tẹ́ ẹ fi ń wá olùgbàlà kan, tẹ́ ẹ fi ń láti máa lọ tọ́ òkúta lákiri ayé ládùúrú àwọn nǹkan kàǹkà. Gbogbo ayé ló bá omi nínú ayé, gbogbo ayé ló bá ilẹ̀ láyé, gbogbo ayé ló rí títàn oòrùn láyé, tí ò sẹ́ni tó jọ̀gá ẹ̀ àfọba adániwáyé fún rẹ̀. Ṣómi ò tó sìn ni, ṣé kò tó gbé pọ́n? Hmm. Ilẹ̀ ọ̀gẹ́rẹ́ fún rẹ̀ gan tó sìn, ó tó bọ̀. Kí ló dé tó wá jẹ́ imaginary la máa lé káàkiri? Tí nǹkan bá wù yín sìn, ẹ kó ní kálukú padà sílé bàbá bàbá ẹ̀, kó lọ wá ìtàn ìran wọn. Ohun tí wọ́n ṣe, tíran wọn ń ṣe tó fi ń bẹ dèní, torí ọ̀pọ̀ ìran ti parẹ́ nínú ayé. Hmm. Ẹ lọ wá ìtàn ìran yín, ẹ lọ gbé tilé yín dìde, ẹ jẹ́ kí ìran Yorùbá náà di ògo àgbáyé, kó dohun àmúsìn, ohun àmúyangàn, ohun tí aráyé á máa kà, tí wọ́n dẹ̀ máa rí ìdẹ̀rùn àti òmìnira, tí wọ́n máa tibẹ̀ rí ohun Olódùmarè, tí wọ́n máa tibẹ̀ rí ìyanu Olódùmarè. Torí ìran tó lọ ń dá èmi sí yìí, tó dá èmi Kẹ́hìndé Àbẹ̀bí Ìgè Àdùbí sí yìí, Hmm. ìran tí aráyé papọ̀ tí wọ́n sọ di Yorùbá lẹ́ni yìí, Hmm. ìran tó dáa nínú ayé ni, bẹ́ẹ̀ ni o ìran tó níbẹ̀rù Ọlọ́run ni, ìran bẹ́ẹ̀ ni o ọmọlúàbí ni, bẹ́ẹ̀ ni o ìran olóríire ni. bẹ́ẹ̀ Tá ni dẹ̀ o ní àwọn èèyàn ńláńlá, èèyàn kàǹkà tá lè fi bẹ́ẹ̀ ni o sọ pé ẹni dáadáa ni wọ́n. bẹ́ẹ̀ ni o Òun ni ìran tiwa ṣe ń bẹ lénìí. bẹ́ẹ̀ ni Torí ìran àwọn tó burú jáì ti parẹ́, ayé Bẹ́ẹ̀ tiwọn ti parẹ́. bẹ́ẹ̀ ni For the next 10 million years, ayé tá wà nú ẹ̀ yóò ní parẹ́. ó lè Ìran ni lọ ó máa parẹ́, bẹ́ẹ̀ ni ìran máa ènìyàn lọ ni ó máa parẹ́.
bẹ́ẹ̀ ni. So gbogbo ẹ̀yin mùsùlùmí ẹ má jẹ́ kí àwọn àwọn alájèjì àwọn oníṣẹ̀ṣe àjèjì yìí ẹ má jẹ́ kán wá pa ìran Yorùbá rẹ́ o. ẹ A jọ̀ọ́ o, bẹ̀ yín, ẹ ẹ dìde o, jọ̀ọ́, ẹ ẹ bá mi dìde, share ètò yẹn Ọmọládé. ẹ má japẹ́tẹ̀ ṣàríà lọ lórí ilẹ̀ Yorùbá. Gbogbo ẹ̀yin kábíyèsí wa, ẹ̀yin ọba aládéládé, ẹ̀yin lóyè, ẹ̀yin bọ̀rọ̀kìnní ìlú, ẹ dìde o. Kẹ́ ẹ tẹ orí gbogbo àwọn tó ń pariwo àwọn ni bàbá ọba yìí. Kán lọ sílẹ̀ ilẹ̀ nọ́ọ̀tì tí wọ́n ti ń ṣe ṣẹ̀ríà lọ. Tó bá jẹ́ pé wọ́n fẹ́ ṣẹ̀ríà lọ tó bẹ́ẹ̀ gẹ́, kán lọ gbé bẹ̀, ibẹ̀ ló wà. Kán máa lọ bẹ̀ lọ gbé. Kán lọ sí South Sudan, kán lọ sí Chad, kán lọ sí Mali, kán lọ sí àwọn ìlú tí wọ́n ti ń practice ṣẹ̀ríà, kán lọ gbé bẹ̀. Tó bá fẹ́ràn, tó bá jẹ́ lóòótọ́ wọ́n nífẹ̀ẹ́ Ọlọ́run tó ń sọ yẹn, torí Olódùmarè ní tiwa kì í ṣàláwù. Bẹ́ẹ̀ ni. Kò dẹ̀ papọ̀ mọ́ra wọn. Bẹ́ẹ̀ ni. Ọba tó dá àwa lọ́dọ̀ tiwa tá a mọ̀ kó dá gbogbo ayé tó jẹ́ universal God kò lè rán wa síra wa pé dandan ká máa tá a bá sì òun kọ́ pa wá. Torí òun ló ń sìn wá. Òun ló mọ̀ bá ṣe máa dì lọ́la. Òun ló mọ̀ pé gbogbo áńkàlì, gbogbo sàkúrà súrà jára yín wípé kò ní mú wa, kò ní ràn wá. Gbogbo fífà tẹ́ ẹ lè fà, gbogbo ohun tẹ́ ẹ lè ránṣẹ́, ó mọ̀ pé orí ara yín ni ó padà sí, kò ní dọ́dọ̀ tàwa. Ọba ló mọ̀ ọ́n. Ẹ má jẹ́ kó pa ìran wa run o, gbogbo ẹ̀yin ọmọ Yorùbá o. Ẹ má gba ṣẹ̀ríà lọ láàyè. Tí bàbá mi bá proceed láti play second part kíní yẹn, ẹ rí bó ṣe fẹ́ execute ẹ̀. Mo ti play méjèèjì Ṣé mọ́ mi. méjèèjì nìyẹn? Torí ó ṣe dé 7, bóyá mi dẹ̀ send ẹ̀ tán. Ẹ send ẹ̀ tán, méjì péré lẹ send sí mi. Màá check ẹ̀, màá resend ẹ̀. Ó dáa. Ẹ má jẹ́ kí wọ́n, ẹ má jẹ́, ẹ lọ wo gbogbo ìlú. Bẹ́ẹ̀ ni, ẹ lọ wo gbogbo ìlú tí wọ́n ti fi Islamic Sharia law tí wọ́n ti fi gbà. Kò sẹ́ni tó lè sọ̀rọ̀ mọ́. Obìnrin ò lè ṣe bó ṣe wù ú wá nínú ayé. Ọkùnrin ò lè ṣe bó ṣe wù ú nínú ayé. Ẹ gbọ́dọ̀ máa tẹ̀lé ìwé kan, ẹ̀sìn kan, ẹnìkan tó wáyé tí ò ní òkè ta ní ẹni. Bí èmi ṣe nífẹ̀ẹ́, bí mo ṣe fẹ́ràn Ànábì tó, bó ṣe ń sọ táwa dàgbà sínú ẹ̀. But ẹni tó bá níròrí tí Olódùmarè bá ṣí ní ọpọlọ. Torí ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ mọ̀ kò sẹ́ni tó kọ. Adániwáyé fúnra rẹ̀ ló rọ ohun tó fẹ́ rọ̀ sí nínú orí. Tó fi dẹ̀ practice ẹ̀ lórí ilẹ̀ tó fi di bẹ́ẹ̀. Ẹni tó kọ́ tẹ̀ kò sẹ́ni tó kọ. Adániwáyé ló fi sínú orí tó fi ṣe. Ẹni tó kọ́ kàwé, the first advert, the first Oxford University, the first person tó kọ́kọ́ gbé ìmọ̀ àti òye lẹ̀ sínú ayé, ta ni tíṣà ẹ̀? Gbogbo ìwé tẹ́ wá lọ́kọ̀ yìí, ǹjẹ́ ta ló lè? Bàbá mi kan, wọ́n sọ wípé ọ̀rọ̀ wọ́n kọ Kùránì pé títí Bible tiẹ̀ sì sàn. A sì rí àwọn oríṣiríṣi reference tí oríṣiríṣi èèyàn, almost 66 people tí ọba ti dí Bible kù 66 chapter ń sìn. Different people ló kọ́ bẹ́ẹ̀ ṣe ń rí Luke, lẹ máa rí John, lẹ máa rí kinní kan tí wọ́n claim pa àwọn gbọ́ báyìí. Ṣùgbọ́n ẹ̀yin wo ìwé kejì tó ń pè ní ti Kùránì yìí, tẹ́bi ẹlẹ́tí máa mọ̀ pé wọ́n wá fi gbalẹ̀ gba ìran ni. Èèyàn kan ṣó tí ò lè kọ, tí ò lè kà. Àwọn èèyàn kan ló kọ o, ṣùgbọ́n bàtà wa kéré, wọ́n sọ wípé wọ́n sọ̀ ọ́ kalẹ̀ ni. Ǹjẹ́ nínú ayé ta wà yín sì ṣé ìwé kan kò lè jábọ́ látọ̀run? Tó bá rí bẹ́ẹ̀, flight kan ti já tí àwọn nǹkan tó dànù ńbẹ̀ tí ò tètè délẹ̀ tó wá kì í ṣe pé bóyá ó máa wà láti ọ̀run á ṣí ìwé kan wá jábọ́. Ṣó possible? Kò possible now. Inú ìwé yẹn nìkan náà ló ti máa possible, kò lè possible real life. You can't practicalize it, it's not ethical. Kò bọ́pọlọ mu. Wọ́n wá èèyàn kan, Muhammadu, ó wá, òun náà ló fẹ́ ṣe nǹkan, òun náà ló lọ́lọ́run sọ, òun fúnra rẹ̀ náà ló tún wá rángẹ́lì tó tún sọ. Kò dẹ̀ sẹ́nì kankan tí ó lè fi rí ẹ̀rí, kò sí ẹ̀rí, òun nìkan náà lè rí. Ọ̀rọ̀ yẹn wá dàbí pé òkè, wọ́n rí ẹ pé ó wọnú ilé kan, ó jalè. Wọ́n wá mú ẹ lọ sí kóòtù. Ó wá ní ó jí kinní yìí o. Wọ́n wá ní ẹlẹ́rìí ẹ̀dá, wá ní ìwọ nìkan náà ló lè rí ẹlẹ́rìí yẹn. Ẹlẹ́rìí yẹn, ẹlẹ́rìí sọ pé mi ò jí.
ṣùgbọ́n kò sẹ́ni tó lè rí ẹlẹ́rìí yẹn èmi nìkan náà mo lè rí Hmm. ìwọ nìkan ló ń bá sọ̀rọ̀ ìwọ nìkan lọ́lọ́run ní aláwù ń bá sọ̀rọ̀ ìwọ nìkan náà ni jùbírì gbé nǹkan wá fún nobody else ní gbogbo àwọn tẹ́jọ́ lò gbà lórí lórí irọ́ irọ́ àròlé lórí irọ́ lórí irọ́ nobody else tí ó lè mú àròlé fún Odùduwà ní tó lórí lè irọ́. tó lè nobody else tó lè gbé rẹ́fẹ́ǹsì pé bẹ́ẹ̀ ni a rí ńgbà tí ó wá ṣe kinní kan ó wá ṣe kinní tó lè rẹ́fẹ́ǹsì ẹ̀ ǹjẹ́ ẹnikẹ́ni lè ṣerú ẹ̀ níbi tá a wà yìí ẹni táwa ń sọ yìí kò lè kọ kò lè kà ta ló kọ kinní yẹn fún un Hmm. nígbà tó dẹ̀ wá nú ayé kò rí nǹkan kan kọ tó fi lọ Hmm. Hmm. ó wá di after bíi 500 years after àbí sixty ẹ wá gbé nǹkan kan jáde ẹ wá lóhun ló kọ who is fooling who yorùbá mùsùlùmí ẹ jí gbogbo ìran mi mùsùlùmí ni Hmm. Hmm. ṣùgbọ́n ẹ̀rù ń bà wá báyìí nísìnyí torí pé ibi tó ń gbé ẹ̀sìn yẹn lọ wọ́n ti ìtumọ̀ tẹ́ bá lọ ń ka àwọn kùránì yẹn dáadáa tẹ́ lọ ń ka àwọn àdìsí náà tẹ́ ń lo tẹ̀sírì ẹ̀ sí ẹ rí i pé we are all on gunpowder Jésù because Kristi. it's written down Wow. wọ́n dẹ̀ ti lọ ń train àwọn èèyàn tiwọn ní combat oríṣiríṣi ní military way tó yẹ pé time tó bá máa strike and what this emir of Sokoto did ó ti instigate war sí orílẹ̀ Yorùbá torí pé ó ń fẹ́ kí àwọn mùsùlùmí ilẹ̀ Yorùbá kán dìde kán wá máa jagun ni èmi bẹ́ẹ̀ ni bá expect ṣe kó jẹ́ bọ́ kí ṣe gbogbo ṣe àwọn nílẹ̀ gómìnà Haúsá nìyẹn. àwọn ọba ti dìde sí pé kódà ó jẹ́ kó ti bẹ̀rẹ̀ petition báyìí I don't know bẹ́ẹ̀ ni why all our elite and elite hasn't start bọ́ ṣe ṣe nílẹ̀ Haúsá nìyẹn tó reporting fi this. tiẹ̀ gbogbo Haúsá dànù tí Fúlàní wá ń jọba ní Kánò jọba ní Sókótó tí Fúlàní ń jọba ní wọ́n fẹ́ kọ́ Sàǹfàrà. pa wá dànù bó ṣe pa ìran Haúsá dànù ni ẹ̀yin bàbá yìí ẹ̀yin ọba wa ẹ̀yin elite wa ẹ̀yin náà là ń jà fún kó ló ń jọ kó bá wa pa gbogbo ọmọ àlè ìran Yorùbá rẹ́ kó bá wa gbé gbogbo ọmọ kọ ìran Yorùbá dìde kó jẹ́ kí ìran Yorùbá kó di ògo àgbáyé tiwa tó wa ó tó wa lẹ́rù a ní ohun gbogbo tí Olódùmarè fi ń kẹ́ ayé gbogbo ẹ̀ lÓlódùmarè fi kẹ́ wa tá a bá pàṣẹ sórí ilẹ̀ bá a gbé ohun kan sílẹ̀ tá à ń pàṣẹ sí i pé tí a dẹ̀ ń júbà Ọlọ́run látara nǹkan yẹn nǹkan náà ó sì máa jẹ́ bí idán a dẹ̀ máa rí ìfẹ́ wa lórí nǹkan náà wọ́n wá bà bẹ́ẹ̀ gbogbo ẹ̀ jẹ́ wọ́n sọ di wọ́n ní ẹbọ ni wọ́n ní dímọ̀ ni wọ́n ní níbo gan nínú náà yẹn wà Hmm. ohun tó o ṣe nínú ayé ẹ òun ni iná ohun tó o ṣe nínú ayé ẹ òun ni ìdẹ̀kùn òun ni paradise ohun tó ní kálukú ẹ̀san tí ò sẹ́ni kankan tí ó lè bá ẹ̀san du steering òun ni iná àti àlùjànnà ẹ̀san ni ẹ yé fi ìbẹ̀rù iná ìbẹ̀rù ìyà àti ìgbádùn àlùjànnà ẹ yé fi kó wa lẹ́rú mọ́ ńṣe ni kí gbogbo wa wá dáadáa ṣe nínú ayé let us act ẹ jẹ́ ká care for humanity ẹni millions tẹ́ fẹ́ fi tẹ́ ń kójọ ń bì kan gbogbo àwọn èèyàn yín gbogbo àwọn obìnrin nínú ìsìlámù most of them ni ìyà burúkú jẹ́ ẹ tọ́jú wọn ẹ tọ́jú àwọn abiyamọ ṣùgbọ́n ẹni millions tẹ́ lè máa fi ṣẹjọ́ tẹ́ lè máa fi ṣe ẹjọ́ pẹ̀lú àwọn ọmọ kéékèèké láti fẹ́ máa sọ wọ́n sẹ́wọ̀n nítorí pé wọ́n ya pépà tán fowó ara wọn rà story book tán fowó ara wọn rà. wọ́n gbé èèyàn kan ní Ìsẹ́yìn báyìí tó ya kíní tán bá bẹ́ẹ̀ ni ẹni yẹn dẹ̀kẹ̀rẹ̀ abarapá ni tí ò pé tó tún ní àìsàn wọ́n sì fẹ́ gba ẹ̀mí ẹ̀ lógbodò fáwọn òbí ẹ̀ fún ìyàwó ẹ̀ fún ọmọ ẹ̀ nítorí pé ìwé tó fowó ara tiẹ̀ rà ẹ dẹ̀ ní àlàáfíà wà nínú ẹ̀sìn yẹn níbo ló wà. lálàáfíà o. kò sí ohun tó ń jalè tẹ́ bá tiẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní nísìn ṣe rí láti jọ́ ta láǹkà tá à ń lọ ilé kí tá à ń ṣe ta sọ́ọ̀kì tá a ṣe gbogbo àṣà àmọ́ nǹkan kan tẹ́ bá tẹ ohunkóhun sínú Google sí ẹ tẹ Quran 4 verse kìíní kan Google á bá yín translate ẹ ní Yorùbá tẹ́ bá ti download àti kíní ẹ wá máa rí ohun tẹ́ ń kà lera yín lórí pé ṣé ohun tí mò ń kà rè ìkan tí mo sì gbádùn
ìkan tí mo sì gbádùn tí ó jẹ́ pé mo sì tó bá sì tá a bá wà níbi àdúrà tó bá ń kà máa bá wọn kà òun ni iná àtẹná torí ó sì ní tó bá débì kan máa dákẹ́ torí mi ò lè ṣe irú májẹ̀mú bẹ́ẹ̀ tó bá tún débì kan máa wá dẹ̀kun máa wá dẹ̀rùn Hmm. torí pé nígbà tí mo gbé sórí kí ni mo ní àwọn yòókù tẹ́ bá bẹ̀rẹ̀ sí ní gbé sí why will I be decreeing such thing unto myself àdẹ̀pé ládùúà àdẹ̀ńṣá mi why will I be doing that nítorí pé a sọ Olódùmarè á ti segregate Ọlọ́run pé èdè kan ni ó gbọ́ èdè kan la gbọ́dọ̀ fi sìn àdẹ̀tí ìlàjú náà gẹ́gẹ́ bí ìran Yorùbá wípé wọ́n fẹ́ kó wa lẹ́rú ni ṣé èdè tá à ń sọ yìí tá a panupọ̀ tá a fi ń jẹ́ kan yìí ṣáà fẹ́ sọ pé kò yè tó kò sunwọ̀n tó ní tó fi jẹ́ pé ó dìgbà tá a bá sọ ohun tá a gbọ́ tó fi ń ka ìpèlé wa lórí gbogbo wa ṣe àmín àmọ́ wọn àṣẹ fún ẹ̀yin ìran Yorùbá ibi tí èmi ọmọ yín ọmọ Kẹ́hìndé Àbẹ̀bí Ìgè Àdùbí sì dúró lé mi ò ní kẹ́nikẹ́ni má ṣẹ̀sìn ẹ̀ tó rọ́wọ́ àwọn bàbá wa láti bá at least ìran wa méjì wọ́n sì ń ṣe kó tó kàn wá ó kéré jù nìyí wẹ̀rẹ́ tó tó ẹ̀ tún wá pọ̀ jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n mo mọ̀ pé ìran wa 16 wọn ò mọ nǹkan tó ń jẹ́ ẹ̀sìn. nígbà tá a dàgbà náà ìmọ̀le la bá lẹ́nu àwọn bàbá wa ìmọ̀lé ni bẹ́ẹ̀ ni ìmọ̀lé ni lẹ́nu because àti lu bẹ́ẹ̀ ni ìmọ̀lé ni ìmọ̀lé la bá lẹ́nu wọn láwọn lẹ́nu àwọn bàbá ńlá bàbá wa òun náà ìmọ̀lé la bá lẹ́nu wọn dè nílé ní ìmọ̀lé ní ìmọ̀lé. bàbá mi kọ́ ló ń jọ kó ṣàánú ilẹ̀ Yorùbá o omi inú àdè kan mi ẹ̀rọ abá mi gẹ̀gẹ̀ pé wọ́n gbalẹ̀ wa wọ́n máa fẹ́ rún gbogbo àwọn èèyàn wa. wọ́n bá wa ń dùn gidi nísìn ni wọ́n ń dùn mọ́ wa lọ́wọ́ gidi nísìn wọ́n ń dùn mọ́ Olúwo ń bẹ́ńbẹ́ Mufti wo ń bẹ́ńbẹ́ kò sẹ́nibọ́dì tó lè dọ́dọ̀ wọn. Mufti kì í ṣọmọ Yorùbá o kì í ṣọmọ Yorùbá o gbogbo àwọn ìsìn la máa rí ọmọ Yorùbá ọmọ ìran Yorùbá gangan láàárín àwọn ẹlẹ́sìn akatakí àwọn ẹlẹ́sìn aláburú tó fẹ́ gba ìran àti ilẹ̀ wa fún àwọn ìran Usman Dan Fodio yìí a máa mọ ọmọ ọkọ kí Olódùmarè kó bá wa dá bàbá wa Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣàṣì bó jẹ́ jẹ́ pé àwọn kò sí ohun tó kàn wọ́n pẹ̀lẹ́sìn ẹ má pààrọ̀ ohun mímọ́ ni wọ́n ń sọ ṣùgbọ́n a nílò ààbò tó péye lórí ilẹ̀ wa nítorí pé gbogbo àwọn tá a gbójú okùn lé wọn jẹ́ ní agbá tó tó ṣe bí òwe wọn jẹ́ ní agbá kọ́lọ́n kó tún wá bá wa torí mi ò lẹ́ni ẹnì kankan níjà kọ́lọ́n kó tún wá dá kí ló ń pe bàbá wa tó wà lórí ilẹ̀ Yorùbá látọ̀dọ̀ àwọn OPC látọ̀dọ̀ àwọn Àgbẹ̀kọ̀yà látọ̀dọ̀ àwọn gbogbo kí gbogbo wọn kàn lè pawọ́ pọ̀ káwọn ọba yìí ẹ̀yin ọba ládéládé ẹ̀yin lẹ́ni ìlú ìjà yín là ń jà a fẹ́ kí ìran wa kó yè ká ṣe báwọn bàbá ńlá kù bàbá wa ṣe tí wọ́n fi ń bẹ táwa náà fi dé bá ìran yìí láfẹ́ a fẹ́ kí ìran torí wa parẹ́ ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣe àsọpọ̀ ọ̀rọ̀ kí security àwọn bàbá tó lè gbé security fún wa nílẹ̀ Ìgbòho Ṣàmú Aládìkún ó tó ṣe é bẹ́ẹ̀ni ó tó ṣe é àwọn ọ̀dọ́ á gbọ́ràn sí lẹ́nu òun ló dá ọ̀pọ̀lọpọ̀ dúró tẹ́lẹ̀ ó dáńtọ́ bàbá yìí dáńtọ́ bàbá ló ní ká sì ṣe sùúrù náà. gbogbo àwọn nǹkan tó bá sọ fọ́dọ̀ ni gbogbo bá ṣe ń sọ fáwọn ọ̀dọ́ pé ó yá ẹni sùúrù sẹ́ẹ̀ àwọn ọ̀dọ́ dẹ̀ ń dalẹ̀ even though tí ìnira yẹn pọ̀ ẹ̀yin ọba wa bàbá wa president Tinubu àti àwọn presidency tó ń gáìdì títẹ́ súnmọ́ wọn ẹ jọ̀ọ́ ẹ ṣàánú ìran Yorùbá gbogbo wa la máyé Buhari gbà tí Buhari wà ńbẹ̀ gbogbo ìran ẹ̀ ìyà ò jẹ wọ́n kí ló dé tí ìyà ń jẹ ìran tiwa. owó scarce wọ́n tún gbówó lọ wọ́n tún fowó lé owó fún wọn pé gbà má bínú pé. wọ́n fi owó lọ́fẹ̀ẹ́ ìlú náà ti kí wọn mọ tí wọn ta sìgá wọ́n sì ń gba táàsì tó pọ̀ jù. ẹgbà náà kó bá àwọn èèyàn wa nísàlẹ̀ ẹgbà gidi náà fún àwọn èèyàn wa níbí. bàbá Tinubu ó mà ṣe o ó mà ṣe o. bàbá wa Bọ́lá Tinubu mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ pè yín
ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ìpè ìran Yorùbá, ẹ ṣàánú àwa ìran Yorùbá, ó máa ìyà ṣe yìí o pọ̀, ilẹ̀ Yorùbá dẹ̀ ń lọ ìnira yìí pọ̀, adẹ̀ ló wọ́n lórí ti tó ń sọ gbogbo àwọn ọ̀dọ́ wa, wọ́n ń sọ wọ́n di ẹni tí ò mọ ohun tó jẹ́ kó ṣe mọ́, torí tébi bá panú èèyàn á ṣe ohun tí ò jẹ́ ó ṣe, ohun àbáàdì ń wọ̀lú, bàbá wa ẹ ṣàánú wa. àwọn àjòjì wa bá wa ń drag ilẹ̀ wa àwa ń drag ẹ̀ mọ́ra wa lọ́wọ́. Àwa ń drag nǹkan àwọn bàbá ńlá kú wa, ogún ìní wa, ẹ̀tọ́ wa, àwọn kan wọ́n dẹ̀ dúró, wọ́n dẹ̀ ń kílèmù lórí ilẹ̀ wa nítorí pé wọ́n lọ kọ́ èdè. Ẹ̀yin ọba ilẹ̀ Kí ló Yorùbá fẹ́ who that language help? Ìtàn tó lọ kọ́ lọ́dọ̀ àwọn Lárúbáwá yẹn, who that language, àwa náà nítàn lẹ̀ wa, Ọ̀ṣun bẹ́ẹ̀nbẹ̀, Ọya bẹ́ẹ̀nbẹ̀, Mọ́lòkún bẹ́ẹ̀nbẹ̀, Ajé ń bẹ́ẹ̀nbẹ̀, àwọn tó jẹ́ Ọbàtálá Ọbàtálá ń bẹ́ẹ̀nbẹ̀, Ṣàngó ń bẹ́ẹ̀nbẹ̀, Ọya bẹ́ẹ̀nbẹ̀, wọ́n tó kọ́ ìtàn wọn. Téèyàn máa kọ́ Ifá ń bẹ́ẹ̀nbẹ̀, Ọ̀rúnmìlà ń bẹ́ẹ̀nbẹ̀, bára mọ́ mi règún. Wọ́n tó kọ́ ìtàn wọn tá a máa fi mọ ibi tí àti ẹ̀yin àti èmi, ibi tá a ti ṣẹ̀ wá, ohun tó gbé wa wá bí, ohun tó jẹ́ tiwa gan. Wọ́n ń bẹ́ẹ̀nbẹ̀ kẹ́. Ìmọ̀ oríṣiríṣi ń bẹ́nu ayé téèyàn fi lè identify ìṣẹ̀dá ẹ̀ àti ọba tó ní. Kí ló wá dé? Ẹ má jẹ́ kó gba káwọn Mùsùlùmí, àwọn tó fẹ́ wá àwọn ajagunbalẹ̀ ni wọ́n. Ajagunbalẹ̀ ni wọ́n. Ajagunbalẹ̀ ni wọ́n. Ẹ má jẹ́ kó gbalẹ̀ wa, ẹ má jẹ́ kó gba ìran wa lọ. Customary law là ń lò nílẹ̀ Yorùbá. Ẹ má jẹ́ kó gba, torí stage 7 wọ́n máa bẹ̀rẹ̀ sí ní customary law yẹn, wọ́n máa, kódà gbogbo àwọn judge ló máa sọ fún pé tí ò bá ti lè join Sharia court, èyí tó máa pa máa pọ̀, torí àwọn kan á fẹ́ dìde bí ọmọ kan pé náà kò rí bẹ́ẹ̀ o, wọ́n á dẹ̀ ti lé ambush jọ fún wọn. Bẹ́ẹ̀ni, wọ́n máa target. Ẹ wo bó ti ṣe ń pa àwọn leader wa láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Ẹni tó bá ti rí pé ó fẹ́ dúró bí akin, Olódùmarè ló ṣàánú bàbá wa Chief Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà. Bẹ́ẹ̀ni, bàbá náà ò bá ti di wọ́n bá ti sọ bàbá náà di ẹni ìgbàgbé, wọ́n wá yírọ oríṣiríṣi ọ̀nà sójà lọ bá pè. Ṣùgbọ́n a dúpẹ́ pé ẹlẹ́dàá bàbá náà ò gbàbọ̀dè, orí ìyá àti bàbá náà ò gbàbọ̀dè. Àwọn irúnmọlẹ̀ ò padà lẹ́yìn bàbá, bí ìṣẹ̀dá wọn adániwáyé ò tún wá rẹ́dí àti lé wọn kúrò nú ayé. Tí ò dẹ̀ ní lé wọn kúrò nú ayé, tó máa gbó, tó máa tọ́, táwa náà máa gbó, tá a máa tọ́ lóde alàyè, tá a máa fọ́ páwú, tá a máa fèrègì jobi. Ẹni bá ní a kú ló máa ṣáájú wa kú. Àṣẹ Èdùmàrè. Àṣẹ wa. Gbogbo ẹni tó ń wá ṣubú fún wa, ìṣẹ̀dá wa ó máa tì sínú kòtò ìbànújẹ́ ní kíákíá. Àṣẹ wa. Tí ò ní gbérí mọ́. Gbogbo ẹni tó bá lóun fẹ́ gba ogún ìní wa gẹ́gẹ́ bí ìran àti orílẹ̀-èdè Yorùbá, onítọ̀hún kò ní kù nǹkan kan nú ayé. Àṣẹ Èdùmàrè. Yóò parẹ́ ni. Àmín àṣẹ Èdùmàrè. Láṣẹ ọba tó láyé, ẹ jọ̀ọ́ a bẹ̀ yín, gbogbo olólùfẹ́ ìran Yorùbá, gbogbo ọmọ kan ní tòótọ́, ẹ jọ̀ọ́ ẹ mú ìran yín dìmú báyìí, ẹ mú ẹ̀sìn yẹn chíńchín ní báyìí, ẹ fi ká mú ẹ̀sìn ni, bọ̀ ẹ di ìran yín mú pẹ̀lú gbogbo ọwọ́, ẹ ọ̀dì ìran yín gidi. Nítorí àrọ́mọdọ́mọ wa tó tún ń bọ̀. Torí àrọ́mọdọ́mọ wa a gbọ́dọ̀ sọnù nínú ayé. Ọmọ wa lè sọ pé òun ò fẹ́, ẹ̀sìn tó ta gbé dání ọmọ wa lè dọ̀lá kó lówó òun ò fẹ́ sìn yẹn, pé nǹkan bí eléyìí tó. Because àwọn research, àwọn kàwé, àwọn ọpọlọ tí wọn ò dùn, ẹ má bínú pé mo lo kíní, ọpọlọ tí wọn ò slow bíi tiwa. Táwọn ọmọ wa yìí tó bá béèrè question mi gan, ẹ̀rù á bà yín láti dáhùn pé whereas wọ́n ti lọ research, wọ́n ti lọ wo orí Google, wọ́n ti kà, wọ́n ti wo references ẹ̀, wọ́n ti rí pé why would these people believe this? How come it happen like this? Àwọn ọmọ mi ti bi mi rí wípé nígbà tá a sọ pé kí tiẹ̀ lọ sọ pé Adam àti Eve wọ́n bímọ méjì, ìkan pa kan, Ọlọ́run wá fàmì sí lára. Ọlọ́run wá fàmì sí lára, wa ni kò mà lọ pé ta ló lọ bá? Kí ló dé tọ́lọ́run fi sọ pé ẹni tó bá wá pa tàbí ẹni tó bá ṣe ní ibi yẹn máa dé orí ẹni yẹn, ta lọ́lọ́run bá wí? Ṣé rí báwọn ṣe ronú? Àtijọ́ táwa dẹ̀ ti gbé mú sínú ṣọ́ọ̀ṣì tó ti ń kà fún wa, hallelujah làwọn máa ṣe àrònú débẹ̀. Bọ́dẹ̀ ṣe wá sọ ìmúwàwò pé òótọ́ mà ní. Ọlọ́run wá fi àmì sí
ìyẹn ẹ̀sìn kejì ẹ̀ Ọlọ́run mọ̀ pé ó pààyàn ó rì mọ́lẹ̀ ó yá jáde kúrò ní ọgbà ìdẹ̀ra yìí gbogbo kó máa lọ upper north gbogbo ẹni tó bá wá rí ẹ wọ́n wá fi àmì sí lára àmì yẹn pé ẹnìkan kó má ṣe ẹ́ níbi ẹni tó bá ṣe ẹ́ níbi mà táwa lọ́ọ́ fi àmì sí nígbà tó já wọn nìkan ló wà nílé ayé tó já wọn ní first people tó wà nílé ayé tí ò sẹ́lómi ta ló lọ bá ta ló lọ at the end of the day ta ló tún lọ fẹ́ tẹ́tí rí i pé oníkálukú kọ́ nípa ìran ẹ̀ ni wọ́n wá kọ́ nípa ìran yẹn àwọn kan wá jókòó after bíi 2000 years wọ́n wá kọ́ ìran yẹn nǹkan tó ń pè ní sharia is a way of government ìṣèjọba ní ìṣèjọba ìlú Árábù ni ìṣèjọba ni tó bá gbé wá sọ́dọ̀ wa wọ́n ti gba ìjọba ìlú wa nìyẹn bí ká sọ pé èèyàn wọ́n plan coup wọ́n succeed exactly bẹ́ẹ̀ ni sharia lọ ṣe rí ẹ má jẹ́ kó ṣe é ṣe o ẹ̀yin ọba aládé gbogbo ẹ̀yin tó jẹ́ pé bẹ́ẹ̀ ṣe jolúwo tẹ́ ẹ járàbà ẹ tí believe pé Olódùmarè ń gbọ́ ti yín látara ohun tẹ́ ń kí látara ohun tẹ́ ń sá látara ohun tẹ́ ń gẹ̀ ẹ sì believe pé ó dìgbà tẹ́ ẹ bá lọ sí ṣọ́ọ̀ṣì àbí mọ́ṣáláṣí k'Olódùmarè tó gbọ́ Olódùmarè ò rán yín sísìn ẹ ṣe dáadáa ohun tẹ́ ẹ bá lè ṣe fúnra yín ẹ ṣe fọ́mọlàkejì yín ẹ má ṣàbùrú sọ́mọlàkejì yín ohun tó lọ ń bi gbogbo wa nìyẹn tá a bá rí bẹ́ẹ̀ ní ilé ayé á gún kódà ọ̀pọ̀ èèyàn gan ò ní sákùn ilẹ̀ Yorùbá pé mò ń wá délé mò ń wá good living káàkiri nítorí pé gbogbo ọlọ́rọ̀ gbogbo olówó gbogbo ẹni tó wà nípò ìlú nípò ìjọba á máa rò lópin ẹ̀ pé ohun tí mo fẹ́ kó sápò ara tèmi àtàwọn ọmọ mi àti ẹbí mi nìkan yìí nǹkan gbogbo ìlú ni má jẹ́ ń ṣe bẹ́ẹ̀ fún èmi náà ò ní fẹ́ kọ́ bébí pa mí nílùú má jẹ́ ń febi pa ọmọlàkejì mi gbogbo ẹ̀sìn tẹ́ gbé dání is useless is a foil it's just a way of ẹdílé ayé tán ni gbogbo wa ń wá pé báyìí ni ká ṣe Ọlọ́run ọ̀rọ̀ yín distraction ni ṣe dáadáa sọmọlàkejì ẹ dáadáa tó fẹ́ kó ṣe fún ẹ gbogbo wa la mọ̀ pé kò sẹ́ni tó máa wo rẹ̀ ṣùṣù tó dẹ̀ máa fẹ́ ṣàpá tá a bá kó èèyàn 1000 jọ bóyá tipátipá la máa fi rí èèyàn méjì tó máa wà nú ìgbáyé gbádùn ìdẹ̀kùn tá a dẹ̀ wo ṣùṣù pé àní kí n fìyà jẹra mi pàṣẹ kò possible èèyàn 988 wọ́n á fẹ́ fún ara wọn ní valid system ìdẹ̀kùn àti ìdẹ̀rùn ló máa wá fúnra wọn tó o bá ti wárú ẹ̀ fọmọlàkejì ẹ tó o pe tọmọlàkejì níbi tó o ṣàbúrú sí ó ti lọ́lọ́hùn ó ti rọ́lọ́hùn kódà ó ti wọ paradise torí ibi tó lọ ń pamọ́ sí jù òun ni inú ìfẹ́ òun ni inú ìṣe dáadáa òun ni inú ìwà ọmọlúàbí ibì kan tá a ti lè rọ́lọ́hùn nìyẹn òun ó bá wùn yẹn fà òun ó bá wùn yẹn sà bọ́kan tí wàá ṣe ń sọ adániwá yóò ní jẹ́ ó jẹ́ torí kò ní jẹ́ àṣẹ o adániwá yóò ní jẹ́ ó jẹ́ torí kò ní jẹ́ torí ńgbà tó ń ṣẹ̀dá ayé ìkankan nínú yín ò sí ńbẹ̀ ìgbà tó ń ṣẹ̀dá inú ayé kò sí kankan nínú ẹnìkankan nínú gbogbo ẹnìkan tó lè sọ pé báyìí gan ni Ọlọ́run ṣe fẹ́ tó ló ṣe dá ayé tó táyé dẹ̀ rí bẹ́ẹ̀ lóòótọ́ oníkálukú ń ṣẹ̀ṣà ni kálukú ń sọ tiẹ̀ ni nígbà tẹ́ ẹ̀dẹ̀ tí wá ní rìn títí kẹ wá rópin ilẹ̀ pé ibi tílẹ̀ wá parí dèrè ọba aṣẹ̀dá ò ní jẹ́ kí ìmọ̀ yín ó ṣẹ lórí ilẹ̀ Yorùbá àṣẹ Èdùmàrè ẹ̀yin mùsùlùmí ìyá mi mùsùlùmí bàbá mi mùsùlùmí àwọn ẹ̀gbọ́n mi tó pọ̀ nù wọn mùsùlùmí most of àbúrò mi náà mùsùlùmí ẹbí mi mùsùlùmí ṣùgbọ́n ìran mi ò gbọdọ̀ parun torí ìran ni èmi ni ìran mi ò gbọdọ̀ parun ẹ má jẹ́ kí ìran wa ẹ má yẹ kó parun abẹ́yìn ni gbogbo ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká fi ọpọlọ ká fi orí pípé ká fi ṣe ẹ̀sìn yìí má yẹ kó gbógun ìní wa lọ màá sẹ́ndì voice tó kù sí yín sìn mi mọ̀ pé méjèèjì lẹ ti play ó sì kù màá lọ gbọ́ sí màá sẹ́ndì ẹ jẹ́ káwọn èèyàn wa gbọ́ kán wọnú ewu tá a fẹ́ wọ̀
ẹ dẹ̀ jọ̀ọ́ ẹ bá wa bẹ ìjọba àti gbogbo ẹni tó bá kàn ọmọkùnrin tó ń mú tó wo kùránì tiẹ̀ torí pé ọmọ kan sọ wípé ẹni tó bá sun kùránì máa kú á dọ̀bọ á kú ọjọ́ méje lórí ó pẹ́ ju ọjọ́ méje ó máa kú tọmọ yìí náà wá wò pé òkè mo fẹ́ try ẹ̀ again bí ẹni yóò ṣe gbàgbọ́ kóun náà tún jẹ́ kí ó gbàgbọ́ pé ó lè jó pé pépà lásán ni kódà àwọn ìran tó ń tẹ̀ wá táwọn fi ń rà tán gbé contract ẹ̀ fún wọn tiẹ̀ wọn ò gbọ́dọ̀ ṣe ìsìláàmù gan nílùú wọn àwọn China gbogbo alamọ̀ pé ìlú China ló ti ń tẹ kùránì wá a mọ̀ wípé wọn ò tiẹ̀ gbọ́dọ̀ bọ́ bá rẹ́nikẹ́ni tó lóhun Christian àbí Muslim wọn máa jù sẹ́wọ̀n ni a dẹ̀ mọ̀ bẹ́ẹ̀. ṣé ẹ fẹ́ dá sétò ni nẹ́tíwọ̀kì ìyá wa yìí ò kì í ṣe dáadáa ẹ sẹ́ndì ẹ̀ sí mi. a dẹ̀ mọ̀ bẹ́ẹ̀ a dẹ̀ mọ̀ wípé gbogbo àwọn tó ń tẹ̀ wá tó ń tẹ bíbélì tó ń tẹ kùránì wá yìí there are countries that doesn't even do any religion tó yẹ pé ọ̀tọ̀ ni religion wọn kí ni ipa ìsìláàmù gan ti ṣe nílẹ̀ wa ṣé company la ṣe ni ṣé manufacturing la ṣe ni ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti ń oúnjẹ ṣiṣẹ́ la produce ni ṣé ilé iṣẹ́ la ṣe ni àwọn bandits tó fẹ́ pé wọ́n ṣe anything àwọn bandits tí ó security la pèsè ni ẹ jẹ́ ká bíra wa náà ẹ wo bí ìṣẹ́ ṣe ń ṣẹ́ ilẹ̀ Yorùbá ẹ wo bí ìṣẹ́ ṣe ń ṣẹ́ ilẹ̀ Yorùbá ẹ jẹ́ ká ẹ̀sìn gbogbo ìlú táwa wà yìí ẹ̀sìn kan ló fi ṣe wọ́n ń gé orí àwọn èèyàn humanity àti òfin tó múnádóko wọ́n á tún wá jáde wọ́n tún wá fẹ́ ṣe ní gbangba wọ́n tún wá máa gé ọwọ́ gé orí àwọn èèyàn wa níta gbangba. látijọ́ tó ti ń pa àwọn èèyàn nílẹ̀ wa àwọn àfáà kankan ò jáde condemn àwọn bandits rí whereas àwọn bandits yà á máa pariwo Allahu Akbar wọ́n á máa ka kínní máa ka tẹ̀síwájú. wọ́n jáde because gbogbo ohun tó ń ṣe yẹn ẹ̀yin náà mọ̀ pé ó wà nínú àwọn kùránì àti àdìsí tó ń ṣe ó ní gbogbo ẹni tí ò bá ti bá yín ṣẹ̀sìn yín ó lè má bá wọn ṣọ̀rẹ́ àjò ó ní kẹ́ lé wọn pa ó ní kẹ́ fara ni wọ́n ó ní tẹ́ ẹ bá tún wá lágbára àti pa wọ́n ó ní kẹ́ pa wọ́n èrè yín bẹ ó náà láwù máa fún yín lérè tó níbo ni àlàáfíà wà. kò sí o. ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin bàbá àti ìyá wa ọ̀pọ̀lọpọ̀ yín ò understand Arabic so ẹ think pé nǹkan tẹ́ ń ka yẹn ó mórí pé ẹ jọ̀ọ́ ẹ lọ máa lo translator ẹnikẹ́ni nínú yín tó bá fẹ́ ka kùránì ẹ fi èdè tọ́lọ́run dá yín sí adániwáyé tẹ́ ẹ̀ bí léèrè kó tó dá yín wá nú èdè Yorùbá yìí ẹ̀yà àti ìran Yorùbá yìí ẹ fi èdè ànábì gan fún rẹ̀ tọ́nú gbèsè yìí kalẹ̀ ó ní pé ẹni tó ló ń yọ́nú sí jù òun lẹni tó bá ní ìfẹ́ ìran ẹ̀ àṣà ẹ̀ èdè ẹ̀ tó bá gbé lárugẹ ó lẹni tó ló ń yọ́nú sí jù nìyẹn ẹ̀yin wá dẹni àbùkù níwájú adẹ́dá yín nítorí pé ẹ fi tiyín sílẹ̀ ẹ̀ ń gbé tìran oníran ga àwọn ìran tẹ́tí ẹ̀ tí wọ́n ń gbéga ó bá ti ẹ̀jì sí jẹ́ ìran British tọ́jọ́ ń kó wa lẹ́rú àwọn tó yẹ pé wọ́n máa ń yọ́ǹkì àwọn èèyàn straight away ẹbí gbogbo àwọn èèyàn wa tó lọ ṣe ṣàgálà ẹbí gbogbo àwọn èèyàn wa tó lọ kò sí bó ṣe lè pẹ́ nílẹ̀ Saudi tó bó ṣe gba wọn paradise ló lè fún 70 something virgin ní àlùjọ náà ló lè fún yín wọn ò lè fún yín ní dẹ̀kun kankan nu ayé kẹ́ ẹ bá wọn gbé láàrin wọn kan sì yín sàárín wọn kan fún yín ìwé ìgbèlú wọn ò lè ṣe kankan fún yín láyé yìí ṣùgbọ́n imaginary thing tí ò possible tẹ́nìkan kan ò tí ì padà wáyé wá sọ pé mo lóbẹ̀ mo débẹ̀ mo lóbẹ̀ evidence rẹ̀ tí ò sí ìyẹn ló fẹ́ bá yín share ǹjẹ́ tó bá rí ṣé wọ́n á share ẹ̀ pẹ̀lú yín òyìnbó tó ń sọ pé ẹ máa wọ paradise tó bá rí ṣé wọ́n á fi ọ̀nà dẹkùn ìrọ̀rùn hàn yín tó possible ẹ ròyìn rí yín náà ẹ̀yin ìran mi ẹ̀yin ìran Yorùbá ẹ rorí náà Ọlọ́run fún yín lọ́pọlọ ẹ rorí yín ẹ máa massage forehead yín bóyá jẹ́ kọ́pọlọ yín ó sọjí torí sometimes I wonder whether you guys are not even were informed at all ṣé bó ṣe ń treat wa yìí ẹ wọ àwọn tó ń fún COS jọ iṣẹ́ àṣekúkú dórógbó ẹ wá láwọn yẹn wọ́n ń fún yín lọ́lọ́run pé kẹ́ lè jìyè títí ayé tó possible ni àwọn tó hàn lè fún yín ní ìdẹ̀kùn kankan níbi tá a jọ ríra tójú káwa mọ́ yìí lọ́wọ́ á fẹ́ ṣe yín lógo lóore lọ́lá nígbà tí ojú ò bá ríra mọ́ dey play now ẹ má jẹ́ ká mùmú ìran wa dá débi pé àgọ́ fẹ́ wọ̀ lóòótọ́ ó tẹ má jẹ́ ká di mùmú pátápátá bẹ́ẹ̀ bá máa ṣẹ̀sìn
tó ti mọ́ yín lára bọ̀ kì í ṣe torí pé ń sìn lọ ọba tó dáyé ò ṣe é sìn ó tóbi ju kéèyàn kan mú sìn lọ ó lágbára ju kó bá sínú ẹ̀sìn kan lọ ó wá ó kẹ̀ǹkẹ̀ ju kó inú ẹ̀sìn kan yìí mo yàn láàyò rárá òun ló dá ilẹ̀ àti ẹ̀kún rẹ̀ òun ló dá gbogbo bó ṣe wù ú ló ṣe fi ayé ṣe sinimá bó ṣe fẹ́ kó rí ó fẹ́ ká wà in our diversity and kínní kóníkálukú dúró lórí ẹ̀yà èdè ìran ká fi dá orílẹ̀-èdè ká sì máa gòkè sí ẹni tó bá wá lágbára kó máa bára wọn fà kó máa tẹrí ìkan bà battle of the fittest la wá ṣe inú ayé ìran Yorùbá sì lágbára ó ga ẹ má jẹ́ kó tẹ̀ wá rì ẹ má jẹ́ kó tẹ̀ wá pa ẹ má jẹ́ kó gbalẹ̀ ogún ìní bàbá lákú wa ilẹ̀ wa lọ́wọ́ wa gbogbo ilẹ̀ tó ti rà lọ́wọ́ yín ẹ̀yin gọ́vnà wa ẹ gbé òfin dìde everybody máa tún ra in the next 50 years wọn kì í ìlú táwa yìí wọn kì í talẹ̀ fún yàn ó ní wọ́n máa ṣé kí ló máa ń pè wọ́n máa ń rẹ́ǹtì ẹ̀ ní oní 100 years wà oní 50 years wà oní 20 years wà ilẹ̀ ogún ìní ìran ni ilẹ̀ ogún ìní ìran eléyìí tẹ́ ẹ wá dúró lórí orílẹ̀-èdè tó wá ń gba ogún ìní ohun tí ò ń ṣe tiẹ̀ lọ́wọ́ tí ò ń ṣe tìran bàbá ẹ̀ lọ́wọ́ wa yẹn orílẹ̀-èdè yẹn ni kẹ́ ẹ túká tí ò bá wọ ẹjẹ́ àpadà sí tẹ́ ẹ bá rò pé ẹ fẹ́ Yorùbá nation torí pé ti wọnú ara ẹjẹ́ àpadà sí regional ọba tó ní wá ti là wá ó ti fi omi pààlà Ọlọ́run kẹ́ wa débi pé àwa ò nílò láti máa jà bí àwọn Israel àti Palestine Ọlọ́run fi omi ó fi pààlà gbogbo wa gbogbo ìlú tó wà nílẹ̀ Yorùbá nílẹ̀ Nàìjíríà lomi pààlà tẹ bá fẹ́ wọ north tẹ fẹ́ wọ south omi ti pààlà ẹ̀ pé ibi báyìí ni north dúró sí ibi báyìí ni south ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ fẹ́ wọ east omi ti pààlà ẹ̀ bẹ́ẹ̀ fẹ́ wọ middle belt omi ti pààlà ẹ̀ kí ló fa iyì kíní àwọn kan wá jókòó sí Berlin conference wọ́n wá pín wa bó ṣe wù wọ́n pín wa mọ́ wọ́n gé wa bíi sardine wọ́n gé wa bíi búrẹ́dì wọ́n slice wa wọ́n gé àwọn ọmọ bàbá àwọn ọmọ ìyá wa tó jẹ́ Benin Republic wọ́n gé wọn kúrò lára wa wọ́n wá yà wá sọ́tọ̀ wọ́n wá ṣe yàmàyàmà yẹn gbogbo yín dẹ̀ sun ẹ̀dẹ̀ kọrí síbì kan náà 100 years ti pé ìgbà ti yí padà oòrùn tó wà yóò ti yí òṣùpá kan ti wọlé tó fẹ́ tó ní kí ògbè fohùn fólóhùn ó ní kí ògbè kó fi ohùn fún olóhùn ẹ jẹ́ kí ìran Yorùbá orí adé ẹ̀ lò ọmọ aládé ni wá ẹ má tún wá fẹ̀sìn dè wá a ti wà ní ìgbèkùn akónilẹ́rú àwọn British colonial master 100 years tún ti pé láti 2014 ẹ̀yin kan tún wá ń bọ̀ ẹ̀yin ìran Arab ẹ̀yin náà tún wá fẹ́ kó wa lẹ́rú àwa ìran Yorùbá kì í ṣẹrú mọ́ a ṣẹrú mọ́ a ṣẹrú mọ́ àwa náà fẹ́ di ògo àgbáyé nínú ayé tá a wà yìí àwa náà fẹ́ di ògo àti ọlá àwa náà fẹ́ máa yá orílẹ̀-èdè a ò sì ní tọrọ torí pé ọlọ́lá olọ́rọ̀ ológo lọ́lọ́run dálẹ̀ wa ẹ má gba gbogbo ẹ̀yin lọ́balọ́ba lóyè lóyè ẹ̀yin gọ́vnà ẹ̀yin senators tẹ́ ẹ jẹ́ ìran Yorùbá o tí owó tó ń kó fún yín pépà lásán tó fi ń pa àti wáyé yín run ìmí yín sì ń bọ̀ nígbà 12 ó sì ń padà ìṣẹ̀mí ẹ̀ sì ń padà wáyé ẹ jẹ́ dẹ́ndé ìyà òpè làwa tọ́nà fi dààmú ọlọ́gbọ́n yín ẹ jẹ́ dẹ́ndé ìyà ẹni tó bá gbàbọ̀dè fún ìran mi lónìí kò ní ráyé lò mọ́ ní rere yóò máa wáyé wá jìyà ni Ọlọ́run ò sì dá ẹ̀dá tuntun mọ́ tí ò bá ti sí original human being mọ́ tí ò sí èèyàn abẹran ara mọ́ machine ló máa rule robot ló máa rule robot sì máa ṣalákòóso ayé tàwa yìí tẹ́ ẹ gbọ́ tuntun òpè làwa tọ́lọ́ fi dààmú èèyàn lọ́gbọ́n tẹ́ ẹ bá lẹ̀ ní gbà ń pẹ́ fẹ́ fìyà jẹran mi ní sáà 7 tẹ́ ẹ máa wáyé ẹ ó máa jìyànú ayé ni. àṣẹ Èdùmàrè àṣẹ wá. eléyìí ò ń ṣàdúrà bó ṣe rí nìyẹn bó dẹ̀ ṣe máa rí nìyẹn ó dẹ̀ ti rí bẹ́ẹ̀ tí ò ní yí padà. à ń bọ̀ sí bọ́ sí ìran eléyìí táwa wà nú ẹ̀ yìí is come to stay
ó wá gba ògo ní gbogbo even bójú ọmọ ọwọ́ ló ní ìran Yorùbá nínú ní rere láti gbé ìran Yorùbá di ògo tó ń fẹ́ ire fún ìran Yorùbá ọmọ ọwọ́ yẹn á rí ògo lò láyé á dẹ̀ rí ògo fi ìran Yorùbá ṣògo. Amen. Olódùmarè á gba agbára lọ́wọ́ gbogbo ẹ̀yin ẹni bí yìí á gbé fún àwọn tó ń fẹ́ ire fún ìran Yorùbá á jẹ́ kán rí agbára lò lóde alààyè. Àṣẹ o. Àṣẹ Bó o. ṣe máa rí nìyẹn tí ò ní yí padà. Àṣẹ o. Ẹ má fìyà jẹ ìran Yorùbá mọ́. Jẹ́ kí ìran Yorùbá ó rí ògo ẹ̀ lò. Àwọn bàbá ńlá kú àwọn orúmọlẹ̀ wa àwọn ẹni àkọ́tẹ̀ wa wọ́n ṣe dáadáa la ṣe rí ìran yìí dé. Bẹ́ẹ̀ ni o. Òun la ṣe ṣì ń sọ èdè tá à ń sọ yìí tọ́n ti fi Árábù àbí òyìnbó nìkan tọ́n ti fi tá a fi tí òun ṣe pa ti sọnù tán. Eléyìí oòrùn tó wá kù ńlẹ̀ yìí oòrùn tó wà ta nínú ìran wa ó táṣọ gbẹ ó tó wá padà dẹni ọlá ó tó wá padà sí ipò ìyè wa ipò ògo àti ipò ọlá wa. Bẹ́ẹ̀ni. Bàbá mi ẹ ṣeun mọ́mì wa mo dúpẹ́ ẹ̀yin àgbàlagbà ẹ̀yin abiyamọ bí èmi ọmọ yín kékeré yìí bí mo ṣe mọ̀ ọ́ sọ òun ni mo ti sọ yìí mo fẹ́ kẹ́ bá mi fi etí àgbà gbọ́ kẹ́ wá fi ojú re kẹ́ fi wò mí ni ẹnu re ẹnu yọ̀ òun ní kẹ́ fi wí tèmi Kẹ́hìndé Àbẹ̀bí Ìgè ìran mi òun ni mo mú ní pàtàkì ju ohunkóhun lọ torí pé àwa dénú ìran mi àríbọ ṣe dàbí òṣùṣù ọwọ̀ ìyà ò jẹ kankan nínú wọn àwa wá ń kàn ìran wa dànù wọ́n pa wá bí adìyẹ inú wa dẹ̀ ń dun àròbá àgbáyé everyday kò sẹ́ni kankan tó lè sọ̀rọ̀ fún wa oríṣiríṣi ìlú Colombia báyìí oríṣiríṣi wọ́n ti ń dìde sọ̀rọ̀ bí tó Donald Trump ṣe bó ṣe ń deport àwọn èèyàn níra wọ́n ti ń dìde bá a gbà fà á even California ti láwọn máa kú lára America kò sí Africa kankan tó dìde pé ẹyẹ tweet why ẹ ṣe máa fi handcuff so wọ́n lọ́wọ́ so wọ́n lẹ́sẹ̀ ẹ̀yin lẹ ṣí bọ́dà yín iṣẹ́ ló ń ṣe fún yín wọn ò jalè working hard láti rí green pasture kò sí president kankan tó ti dìde sọ̀rọ̀ sí pé why are you treating people why are you inhuman kò sẹ́ni tó ti sọ̀rọ̀ ó ti kó gbogbo mo dẹ̀ wá like nǹkan tí aláyé ọ̀hún ń ṣe ìyẹn Donald Trump ó yá ń sì sí gbogbo nǹkan wọn gbogbo sótàn yín báyìí ẹ jí gbogbo ẹ sọlẹ̀ Yorùbá sí kolobo àwọn ọmọ àjèjì tí ń jèrè iṣẹ́ ọwọ́ yín báyìí gbogbo owó tẹ̀ jí lọ wọ́n ń fún ìsẹ̀mọ́nú ibẹ̀ yẹn wọ́n fi ń tún ibi tí wọ́n ṣe. Sáà méje èyí tó bá mọ èyí tí ìṣẹ̀mí ẹ̀ tí Olódùmarè tó bá mọ̀ ọ́ tọ̀ ló máa fi sáà mẹ́ta wáyé wá jìyà kò sí ìtò máa ṣe gbé láti ènìyàn títí di sáà méje ẹ máa jìyà nú ayé ni. Torí pé ẹ fìyà jẹran mi ẹ fìyà jẹran Yorùbá o ẹ tí wàá ń gbéṣẹ́ rí àbọ̀ kán wá pààrọ̀ Yorùbá rẹ. Olódùmarè á pa gbogbo ẹ̀yin tẹ́ wà ń di ẹ̀ tẹ́ ẹ gba owó láti ibikíbi tẹ́ ẹ ti gba owó ń pé kí ṣẹ̀ríà wá di kẹ́ ẹ wá gba ìran Yorùbá Olódùmarè ọba tó láyé lọ́lá àwọn ẹni àkọ́tẹ̀ ilẹ̀ wa lọ́lá àwọn irúnmọlẹ̀ ilẹ̀ wa àti lọ́lá Olódùmarè fún rẹ̀ tó dá ẹ̀yà àti ìran tó jẹ́ pé fún rẹ̀ ló dóníkálùkù ní ìran tó dóníkálùkù ní ẹ̀yà yóò jẹ́ kẹ́ ẹ parẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ń gbé bí èyí gbogbo ẹ̀yin tẹ́ ń mú fún motion yẹn Olódùmarè á pa yín rẹ́ ẹ fi ìran Yorùbá lọ́rùn lẹ̀ o ìran Yorùbá ò kó òun ayé ó máa di ògo àgbáyé àsíá ilẹ̀ Yorùbá fẹ́lẹ́lẹ́ á lè rí àlàáfíà lò nínú ayé yìí tí àwọn ọmọdọ́mọ tí wá ó jẹ èrè ẹ̀ àwọn àtàrà ọmọdọ́mọ wá ó jẹ èrè ẹ̀ ẹ ṣé bàbá mi Olódùmarè á gbọ́ gbogbo èyí àti sọ́ọ́bà ọ̀rọ̀ á jẹ́ kó ọ̀rọ̀ wa kó wá sí ìmúṣẹ. àṣẹ o ẹ jọ̀ọ́ ẹ sẹ́ndì voice note yẹn sí mi. màá lọ gbọ́n sùn bẹ́ẹ̀ ni màá tètè kú. ká fi yẹn máa kásẹ̀ ètò lẹ ẹ ṣé o ìyá wa adúpẹ́ lọ́wọ́ yín o ẹ̀yin aráalé ọ̀rọ̀ lẹ ti gbọ́ látẹ̀kan lẹ́nu mọ́mì wa mọ́mì Kentos Ige Adunbi vice president ẹgbẹ́ ìmọ́lẹ̀ vice president ìfẹ́lódùn àpapọ̀ ẹgbẹ́ ọmọ Yorùbá ìkànnì tí bàbá wa olóyè ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà tí wọ́n gbé kalẹ̀ fún ìlọsíwájú àti ìjàǹgbara fún orílẹ̀-èdè Yorùbá àwọn ni wọ́n fi ṣe vice president nínú ẹgbẹ́ yìí ẹ̀yin èèyàn wa mo dúpẹ́ pé ẹ gbọ́ wíníwíní lẹ́nu wọn látàárọ̀
ẹ gbọ́ àwọn ọ̀rọ̀ ìṣítí gbogbo àwọn ọ̀rọ̀ tẹ́ gbọ́ yẹ̀yìn èèyàn wa ẹ bá wa mú lo ẹ̀yin ọ̀dọ́ ilẹ̀ Yorùbá ẹ dìde gbogbo ẹ̀yin lọ́balọ́ba wa bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ ọ̀rọ̀ náà dọwọ́ yín o gbogbo ẹ̀yin lọ́balọ́ba ní ilẹ̀ Yorùbá ọ̀rọ̀ náà dọwọ́ yín o ọ̀rọ̀ náà dọwọ́ yín ó sì kù voice note kan tí wọ́n ní wọ́n máa send tí a máa fi yẹn kásẹ̀ ètò yìí ńlẹ̀ bẹ̀ ṣùgbọ́n a fẹ́ yọ̀ǹda mọ́mì wa lórí ìkànnì nítorí pé wọ́n ti wà pẹ̀lú wa láti ẹ̀ẹ̀kan tí wọ́n ti ń bá wa sọ̀rọ̀ ṣùgbọ́n voice note yìí a fẹ́ kẹ́ ẹ gbọ́ níbi tó ti ṣàlàyé fún wa wípé ṣẹ̀ríà law ìpele kẹta láti wà báyìí nílẹ̀ Yorùbá o pé ó ti wà ní ìpele kẹta wọ́n ti lọ́bì nísàlẹ̀ lọ́dọ̀ àwọn olóṣèlú gbogbo lẹ́yìn yẹn Mufti Ìwó ó ti kéde ó dẹ̀ tún ó tún sọ náà lẹ́nu wípé ṣẹ̀ríà wọn gé kinní kan wọ́n ti jẹ́ arákùnrin jẹ́ kó yé wa pé bí wọ́n ṣe máa ń ṣe nìyẹn o wọ́n lè sọ pé kọ́kọ́ parí ìjà láàrin ìyàwó àti ọkọ ni ṣùgbọ́n tó bá ti di pé alájúlẹ̀ wọ́n gbé wọlé àwádìí pé obìnrin tó bá ti rí lọ́jà tó rí pé ó ṣí ọmúlẹ̀ wọ́n máa gún lọ́bẹ látẹ̀yìn ṣẹ̀ríà náà máa pé o àwọn Fúlàní tí wọ́n máa kó wá láti òkè ọya torí gbàrà tí ṣẹ̀ríà bá ti délẹ̀ báyìí gbogbo àwọn ọmọ Fúlàní ẹ̀ tún rí wọn nínú tírélà kẹ̀ǹdẹ̀kẹ̀ǹdẹ̀ náà máa kó wọn wọ south west wa tó máa kó wọn wọlé bí wọ́n ṣe fẹ́ ṣe nígbà tí a jáde fún Yorùbá Nation lọ́jọ́ kìíní àná wọ́n believe pé Tinubu wọn ò ní gbé àsíá fún Tinubu ńgbà yẹn wọ́n dẹ̀ believe pé tọ́wọ́n bá ti gbé fún Tinubu ogun máa ṣẹlẹ̀ wọ́n fẹ́ pín ṣẹmọ̀ pé wọ́n fẹ́ dógun lẹ̀ ńgbà yẹn ṣèbí à ń rí wọn bá a ṣe ń rí àwọn tó ń fi tírélà ń lòdù ọta ìbọn làárá àwọn tó ń fi tírélà ń lòdù ìbọn tí Dangote náà ń kó ìbọn wọlé tó ń oríṣiríṣi ló ṣẹlẹ̀ ńgbà yẹn ní 2023-22/23 gbogbo àná la rí ńgbà yẹn la rí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ so lọ́wọ́ báyìí tó bá ti di pé ṣẹ̀ríà wọlé la tún máa rí wọn tí wọ́n máa lòdù gbogbo kíní tá à ń sọ ìlọ́ tó máa lòdù wọlé torí àwọn gáìsì máa kọ́ skul wọ́n máa kọ́ yunifásitì wọ́n á kọ́ ilé wọ́n á kọ́ gbogbo ẹ̀ torí pé àwọn tó ń fìnáǹsì wọn burú àwọn ló ń gé owó so wọn ò fẹ́ mọ̀lá tí owó kọ́ o iye owó tó bá nídìí náà máa kó lẹ̀ o ṣèbí ẹ̀yin náà gbọ́ pé wọ́n ti ń tírèènì wọn bí wọ́n ṣe ń jà bọ́ ṣe ń ṣoríṣiríṣi ṣèbí ẹ gbọ́ pé wọ́n ti ń tírèènì wọn wọ́n ti ṣoríṣiríṣi ẹ gbọ́ lẹ́nu Mufti Ìwó náà tóun náà sọ pé kán máa káwọn ọmọ wọ́n ti láwọn ọmọ ogun tiwọn o ṣèbí ẹ̀rọ Mufti Ìwó tó ń sọ ń gbangba ní pé tó bá ṣe pé a máa jà pé eléyìí ò sọ̀rọ̀ pé bóyá ó ṣe gbá kò ṣe gbá kan pé ìjà máa wáyé pé àwọn dẹ̀ rẹ́dì láti jagun yẹn so pé wọ́n rẹ́dì láti jagun yẹn ṣebí ẹ̀yin náà mọ̀ pé wọ́n ní 1999 constitution tó ń sọ̀rọ̀ èyí kó tó di pé ó dé òfin kan ní Nàìjíríà ń lò tẹ́lẹ̀ ṣebí àwọn Fúlàní yìí àwọn Fúlàní yìí náà ló ṣe kíni ṣebí àwọn ló gbé ṣẹ̀ríà wọ òfin Nàìjíríà torí wọ́n bìlí pé àwọn làwọn ní agbára Haúsá Yorùbá Ìgbò là ń lò tẹ́lẹ̀ Yorùbá tó ń pè ní Nàìjíríà yẹn ni mò ń sọ yìí o Ìgbò Haúsá Yorùbá ni ṣùgbọ́n wọ́n ti rí pé wọ́n ti finish Haúsá kò sí nǹkan tó ń já Haúsá mọ́ kò Haúsá ti lọ so àwọn Haúsá tó dẹ̀ ṣẹ̀ ń dìde mo rí pé mo wà lórí gúrùpù wọn kan wọ́n ṣẹ̀ ń kóra wọn dìde ń sìn so ẹgbọ́n sókè o ṣe fẹ́ dá sétò ní o ẹgbọ́n sókè ṣe fẹ́ dá sétò ní sà hello ṣe fẹ́ dá sétò ní ok bàbá mi ẹ ṣeun odò àgbèwọ ẹgbọ́n sókè gbogbo ọmọ Yorùbá ń gbọ́ o. àmì àṣẹ ṣe rí nǹkan tí ìyá mi tó sọ yìí òun ló fẹ́ fi kún ok mo súnmọ́ bọ̀bọ̀ kan nígbà tó wà ní Kenya àáfàá gidi ni ó dẹ̀ ń gbá bọ̀ bọ̀bọ̀ yẹn wá ní pé ó ní àwọn lárúbá sọ pé èdè kan ṣo lọ́nà máa fi ṣèdájọ́ ayé even tí àwọn tó wọnú sàárè kan pé nǹkan tí àwọn màláìka máa kọ́ béèrè lọ́wọ́ ẹ̀ ni wípé lárúbáwá ló máa kọ́ sọ sí ẹ tó bá ti gbọ́ lárúbáwá mo ti ní problem wọ́n á jókòó mo rò wípé ẹ̀tẹ̀ dúró náà ó ṣe máa sọ pé èdè kan ṣo lárúbáwá ni gbogbo wa máa sọ níjọ́ gbé dalẹ̀ kí á mọ̀ mo ló dà ẹlẹ́ẹ̀kejì ó ní ó ti ẹ̀rọ bàbá ó ní. èsì ọ̀rọ̀ mi fún ẹ̀yin náà sọ̀rọ̀ láti ọ̀rọ̀ mi. gbogbo èèyàn tó bá kú pátá a máa wọnú sàárè ó ń tàbá wọnú sàárè pé inú sàárè lọ ti máa bẹ̀rẹ̀ ìdájọ́. èmi wá jókòó máa wò pé okay what of ẹni tó jẹ́ pé ojú títì ló kú sí.
tó yẹ kó ojú tó lọ jẹ ok ẹ wo bọ wọn tó kú sí desert ní láti lọ ìlà tó fẹ́ cross Libya tó kú sí desert yẹn are you saying that irú àwọn yẹn ṣé wọn ní ṣèdájọ́ àwọn yẹn so ọ̀rọ̀ yẹn kò yé mi mùsùlùmí tó bá wà online tó gbọ́ nǹkan tí mo sọ yìí kò ní ṣe ti já ọ̀rọ̀ tí mo sọ yìí scientifically gangan tó bá wà tù ṣùgbọ́n ọmọ kí o dáadáa kọ́ bá tó àwọn òkú tó kú sójú títì òkúta jáde bí àwọn yóò ní wọnú sáré láti bẹ̀rẹ̀ ìdájọ́ wọn nínú sáré ẹ ṣe gan sa nǹkan tí mi fẹ́ fi pé tó nìyẹn. ẹ ṣeun bàbá mi God bless you God bless you sir God bless you Oòduà gbè wá ilẹ̀ Yorùbá ò ní bọ́ lọ́wọ́ wa ẹ̀yin ènìyàn mi ọ̀rọ̀ lẹ tún gbọ́ yìí lẹ́nu bàbá wa yìí ọ̀rọ̀ lẹ gbọ́ yìí ẹ̀yin ọmọ Yorùbá odò máa ń gbárèrè ilẹ̀ Yorùbá wọ́n máa ń du ilẹ̀ Yorùbá mọ́ wa lọ́wọ́ tìkìtìkì wọ́n máa ń dù mọ́ wa lọ́wọ́ tẹ́lẹ̀ náà sún sẹ́yìn ṣùgbọ́n sì wọ́n dù mọ́ wa lọ́wọ́ báyìí ni